báyìí ni bàbá Olúwo tilẹ̀ wò ti yan chief imam tuntun adarí gbogbo mùsùlùmí ilẹ̀ Wò níbi tí gbogbo tẹrútọmọ ní Wò àti gbogbo àwọn àáfàá jàǹkànjàǹkàn bíi bàbá wa Al-Wazir of Yorùbá land Edo and Delta àti gbogbo àwọn àáfàá ńláńlá tí wọ́n péjú pésẹ̀ sí ààfin ọba Olúwo tilẹ̀ Wò níbi tí wọ́n ti yan ìmáàmù tuntun. Báyìí nínú gbogbo ènìyàn dùn torí pé ààyè náà jẹ́ ààyè kan tí ó pàtàkì tí kò gbọdọ̀ ṣófo fún ìgbà pípẹ́. Ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá pàápàá jùlọ gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ mùsùlùmí káàkiri àgbáńlá ayé ẹ máa bá a ká lọ lórí ètò yìí. Báyìí ni ètò náà ṣe lọ, ẹ máa bá a ká lọ. Ojúlówó ọmọ Yorùbá ẹ bá a subscribe sórí channel wa Ojúlówó ọmọ Yorùbá TV fún àwọn ọlọ́kan òjọ̀kan ètò tó ń lọ káàkiri àgbáńlá ayé pàápàá jùlọ nílẹ̀ Yorùbá. Ẹ máa bá wa ká lọ. Ọba tó fún mi ní àṣẹ. Ọlọ́ba tó fún àwọn aláṣẹ yìí. Ọba àwọn ọba ni. Ọlọ́ba àwọn ọba ni. Ọba ń pè ní kúlí aláhùnmá máàlíkà lèbóni. Tòtí ní mọ́líkà máa ń pè. Ẹ tí ò bá ti ní tó ń ṣe nígbà ẹjọ́ àkúrò bí màá ní sí. Ẹ má blọọkù kámẹ́rà ẹjọ́ ẹ má blọọkù kámẹ́rà fáì. ẹjọ́ bàbá adé tí ń blọọkù kámẹ́rà. Ẹjọ́ má blọọkù Oye, ẹ lọ kọjú ní sọ́dọ̀ àwọn alẹ́ fèsì.
Kábíyèsí o. Wo. Chief Imam, àfiwọ́lù wọ́n ti kí ojú Olúwo ọlọ́lọ́wọ́ jàjọ láti pẹ́ ẹ̀yà níbi wa mọ̀. Ó yá wọ́n ti wé láwa nìtàn ẹ tó bá. Imam ló ní. Ṣé àwọn òtútù ya fọ́tò èmi àti ẹ̀? Bẹ́ẹ̀ni. Ibi tẹ́ ti fà á lọ́wọ́ kábíyèsí.